alálẹ̀ Yorùbá, mo fi bẹ gbogbo àwa tí a jọ wà nínú struggle Yorùbá nation yìí wípé kí a jọ̀ọ́ kí a bá mi share àṣírí tó ní agbára tí mo fẹ́ tú nípa Ọbásanjọ́. Mo fi alálẹ̀ ilẹ̀ Yorùbá, mo fi bẹ gbogbo ẹ̀yin tí ẹ bá wo show yìí pátápátá tí ẹ dẹ̀ fẹ́ kí ìran Yorùbá kó bọ́ nínú oko ẹrú, pé first thing, bóyá ẹ̀yin tẹ́ ń wò, bóyá ẹ̀yin tẹ́ ti join live àbí ẹ̀yin tẹ́ máa tún wò, first thing tí kẹ́ kọ́kọ́ ṣe ni pé kẹ́ kọ́kọ́ share ẹ̀. First thing nìyẹn. First thing tẹ́ bá ṣe join show yìí gbà báyìí, first thing, torí ẹ wo àkọlé tó wà lórí ẹ̀, Elédùmarè kò dá ẹni tí ò lè mú. Ẹ gbọ́ mi dáadáa, Elédùmarè kò dá ẹni tí kò lè mú. Tẹ́ bá ṣàkíyèsí mi, ẹ rí i pé mi ò play orin bàbá wa Chief Sunday Igboho lálẹ́ yìí. Mi ò on a good day, ẹ mọ̀, máa play orin. Ṣùgbọ́n àṣírí tó ní agbára, ìdí nìyẹn tí mo fi sọ pé ẹ̀yin tẹ́ máa tún show yìí wò, bẹ́ẹ̀ bá ṣe ń join ẹ̀ báyìí, first thing, ẹ kọ́kọ́ share ẹ lọ sórí WhatsApp group, ẹ share ẹ lórí Facebook group, ẹ share ẹnu ẹgbẹ́ ọmọ omi, ẹgbẹ́ iyẹ̀pẹ̀, ẹgbẹ́ iná, àwọn ọ̀gbáǹjẹ, ẹgbẹ́ àjẹ́, ẹ share ẹ sínú gbogbo group pátápátá. Àṣírí kan ṣẹ́rí ní ọjọ́ ìgbà ẹ má bínú tí mi ò bá ka comment, mi fẹ́ kó pẹ́ ni, torí èmi náà ni mo ní kẹ́ share ẹ̀. So tí ò bá dẹ̀, tó bá tí kò bá pẹ́ jù, àwọn èèyàn á lè wò, wọ́n á lè wò. Bẹ́ẹ̀ ni, ẹ má bínú, mo ń rí gbogbo ẹ̀yin tẹ́ ń comment o, ẹ má bínú, ẹ mọ̀ pé kò ń ṣe ìṣe mi. I so much love everybody, ẹ má bínú o tí mi ò bá dárúkọ. I love all of you, I love everybody, I love mo ń fi legacy kan sílẹ̀ nínú struggle Yorùbá nation yìí. Àwọn tó bá súnmọ́ mi wọ́n á jẹ́ ẹlẹ́rìí ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Tí n bá gbọ́ pé ẹnìkan ní Saheed ọmọ Bọ̀tá ṣe òun, bí mo ṣe máa rí nọ́mbà ẹni yẹn ni mo máa wá, pé mo ṣáà fẹ́ bẹ́ẹ̀. Àtijọ́ tí mo ti realize wípé ibi tí kò bá ti sí, àwùjọ tí ò bá ti sí ìfẹ́, wọn ò ní ṣe àṣeyọrí. That's why tí mo fi máa ń sọ pé gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ pé lágbájá ṣẹ̀ mi, mi ò ní bá ṣe mọ́. Ẹ ní ràánú gbà lágbára Olúọ̀run. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ bẹ́ẹ̀ pé lágbájá ṣẹ̀ mi, mi ò ní bá ṣe mọ́, tàmẹ̀dú ṣẹ̀ mi, mi ò ní bá ṣe mọ́. Nínú struggle yìí, ẹ ní ràánú gbà lágbára Elédùmarè, ẹ ní ràánú gbà. Nítorí pé ẹ̀yin lẹ ń fa àfàsẹ́yìn fún struggle yìí, ẹ̀yin lẹ ń fa àfàsẹ́yìn, Ibi tí ò bá ti sífẹ̀ẹ́ kò kí máa ń sí àṣeyọrí níbẹ̀. Àwùjọ tí ò bá ti sífẹ̀ẹ́ kò kí ń sí àṣeyọrí níbẹ̀. Tuntun kọ́ ni kéèyàn ṣẹ̀yàn náà, tó bá dẹ̀ ti bẹ̀ẹ́, jẹ́ kó tán síbẹ̀. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kọ́ nìyẹn. Nígbà tí David tó mú òkò, Gòláyátì wá rẹ́rìn. Gòláyátì rẹ́rìn pé tán bá tiẹ̀ wá sọ wípé tán bá ní pé gbogbo ikú tó máa pààyàn, ṣé bíi ti òkò kékeré tí wọ́n ọmọ kínkínní ìwà mú dání wá ni? Ó rẹ́rìn. Ṣe rí bí Ọbásanjọ́, bí gbogbo yín ṣe ń rè bóyá pé máfíà ni, kò sí kinní kan. Ẹ lọ ṣe ìwádìí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Gbogbo èèyàn tó ti jẹ́ alágbára láyé, ikú kéńkélé lọ, àṣírí kékeré ló máa ń pa wọ́n. Elédùmarè ò dá ẹni tí kò lè mú. Elédùmarè ò dá ẹni tí kò lè mú. Bí Ọbásanjọ́ ṣe wà yẹn, tí èmi àti ẹ̀yin tá bá fẹ́ kí Ọbásanjọ́ kó filẹ̀ ṣe aṣọ bora, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kà, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí kà láti èní lọ. Kí gbogbo wa fi tinútinú tìfẹ́tìfẹ́, ṣùgbọ́n kó tó ṣe àdúrà yìí, kọ́kọ́ dáríji èèyàn tó ti ṣẹ̀ nínú struggle yìí o. Èèyàn tó ti ṣẹ̀ nínú struggle Yorùbá nation yìí, kọ́kọ́ dáríji ẹni yẹn náà o. Kí wọn náà tó join wa ṣe àdúrà yìí o. Kọ́kọ́ dáríji ẹni yẹn o. Ẹ jẹ́ ká jọ ṣàdúrà láàrin ọjọ́ 7 tí Ọbásanjọ́ ò bá ti kú, á jẹ́ wípé Elédùmarè dá ẹni tí kò lè mú nìyẹn.
kí a jọ ṣe àdúrà yìí fún ọjọ́ méje. Tí Ọbásanjọ́ ò bá ti kú, á jẹ́ pé Elédùmarè dá ẹni tí kò lè mú nìyẹn. Àkí ló wá dé tó sọ pé òun ò dá ẹni tí kò lè mú. Tá bá jọ ṣàdúrà yìí, t'Ọbásanjọ́ ò bá kú láàrin 7 days, á jẹ́ pé Elédùmarè ti dá ẹni tí ò lè mú nìyẹn. Ó ti dá ẹni tí ò lè mú. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n kíwọ náà tó join wa pé o fẹ́ ṣe àdúrà yìí, ronú dáadáa pé ta ló ti ṣẹ̀mí nínú struggle Yorùbá nation tí mo ní pé láéláé mi ní bá ṣe mọ́. Nítorí pé Ọbásanjọ́ jẹ́ ọ̀tá fún ìran Yorùbá, mo dẹ̀ fẹ́ kó kú. Mo dáríjì. Mo dáríjì gbogbo èèyàn tó ti ṣẹ̀mí nínú struggle yìí. Mo dáríjì. Ẹ̀bẹ̀ látàlẹ́ ìlọ, ẹ̀bẹ̀ sí ni máa pè wọ́n kó máa yà wọ́n lẹ́nu pé èmi ni lágbájá pè àbó ṣi nọ́mbà pè ni. Nítorí a fẹ́ ṣe teamwork, kájọ gbàdúrà, kájọ pa ohun àdúrà pọ̀. Ọbásanjọ́ is a threat. Kájọ pa ohun àdúrà pọ̀. Ṣùgbọ́n tá bá fẹ́ kí kíní kó ṣeé ṣe ní kíákíá, kó bọ́ sí ní kíákíá, ẹ̀yin ẹ try ẹ̀. Gbogbo ẹni tó ti ṣẹ̀yìn nínú agitation yìí, ẹ dáríjì. Gbogbo ẹ fi sí ẹ̀bẹ̀ ẹ pé gbogbo ẹni tẹ́ ti blọ́ọ̀kì nọ́mbà ẹ̀ nínú agitation yìí, ẹ unblock ẹ̀ kẹ́kọ̀ọ́ kí okú palẹ̀mọ́. Ó rè bí mi ò ní kí ẹ mọ́ títí láéláé ni. Ó mà ti tọ́nu tèmi nìyẹn. Akú palẹ̀mọ́ ọdún. Kájọ wá ṣe àdúrà yẹn. Tí Ọbásanjọ́ ò bá ti kú láàrin ọjọ́ méje, á jẹ́ pé Elédùmarè dá ẹni tí apá ò ká nìyẹn. Kí wá ló dé tó sọ fún wa pé òun ò ní dẹ́ni tápá òun ò ní ká. Ṣé rí gbogbo ìgbà tí a bá ti fẹ́ nǹkan tá máa fi parí àdúrà, gbogbo àdúrà tá bá fẹ́ ṣe lórí kí Ọbásanjọ́ kí Elédùmarè kó bá wa gbẹ̀mí ẹ̀ because it's a threat fún ìran Yorùbá. And bí history ṣe gbé wá, wọ́n ní pé Yíbò ni bàbá ẹ̀. Kí wọ́n má bàa gbé lọ ní Òwu ló yẹ kí ìyá ẹ̀ kọlà fún. So history gbé wá bẹ́ẹ̀. Ṣé wá rí nǹkan tí mo fẹ́ sọ leléyìí o? Kò sí gbogbo èèyàn tó jálágbára láyé yìí. Nǹkan táwọn èèyàn ò tiẹ̀ fọkàn sí rárá ló máa ń pa wọ́n. Tẹ́ bá ti fẹ́ parí gbogbo àdúrà, bóyá Ògún lẹ fẹ́ fi ṣépè fún Ọbásanjọ́ o, bóyá Ọbàtálá lẹ fẹ́ fi ṣépè fún Ọbásanjọ́ o, bóyá kíní lẹ fẹ́ fi ṣépè fún Ọbásanjọ́ o, bóyá ṣọ́ọ̀ṣì lẹ ti fẹ́ lọ gbàdúrà, bóyá mọ́ṣáláṣí lẹ ti fẹ́ lọ gbàdúrà. Nǹkan tí kẹ́ máa fi parí àdúrà yẹn ni pé àdàbí tí Ọbásanjọ́ kò bá náwó nínú ikú Awólọ́wọ̀, òun ni kí Ọlọ́run kó má gba ẹ̀mí ẹ̀ kí ọjọ́ méje ní tó pé. Àdàbí tí Ọbásanjọ́ ò bá ti náwó nínú ikú Awólọ́wọ̀. Ká máa fi parí àdúrà yẹn láàrin 7 days. Tí Ọbásanjọ́ ò bá ti kú, á jẹ́ pé Elédùmarè dá nǹkan tóun ó dá ẹni tágbára ẹ̀ ò ká nìyẹn. Òun ló dẹ̀ sọ pé òun ò ní dá ẹni tágbára òun ò ká. Tẹ́ bá ti fẹ́ parí àdúrà yẹn, sọ pé àdàbí tí àfi tí Ọbásanjọ́ bá kà kó tó dọjọ́ méje ní, t'Ọbásanjọ́ bá kà kó lọ kà lórí CNN, kó kà lórí AIT, kó máa lọ gbogbo rédíò station káàkiri gbogbo ilẹ̀ Yorùbá, kó máa kà pé mo mọ̀ ń pa kú Awólọ́wọ́ o, mo mọ̀ ń pa kú Awólọ́wọ́. Òun ni kú yẹn òun kó kà débi pé Rúmìyà gbọ́ o, débi pé Rúmìyà gbọ́ sétí. Òun ni kú yẹn máa rí Ọbásanjọ́ kété. Ṣùgbọ́n tí ò bá ti kà kí Rúmìyà gbọ́ sétí, Ọbásanjọ́ á kú kó tó tọ́jọ́ méje ní. Àwọn míì máa sọ pé ọmọ bọ̀tá, ṣùgbọ́n ẹ mọ̀ pé mo sọ kò sí nǹkan tí ò ní májẹ̀mú o, kò sí nǹkan tí ò ní májẹ̀mú o. Mo ti sọ májẹ̀mú yẹn o, ni pé gbogbo èèyàn tí wọ́n náà mọ̀ pé ká ní kò ń ṣe pé àdúrà àjọgbà tọmọ bọ̀tá sọ, ká ní kò ń ṣe nítorí àdúrà àjọgbà tọmọ bọ̀tá sọ ni mi ti decide pé mi ní kí lágbájá mọ́ bọ̀. Mo dáríjì. Ká ní kò ń ṣe pé torí àdúrà àjọgbà tọmọ bọ̀tá sọ pé gbogbo wa kájọ pa àwọn àdúrà pọ̀, ká sọ pé Elédùmarè o, àdàbí tí Ọbásanjọ́ ò bá náwó nínú ikú Awólọ́wọ̀, àṣírí nǹkan kékeré tó jẹ́ kí ẹ̀mí Ọbásanjọ́ sì wà láyé ni pé a lo àdàbí yẹn fún. Pé àdàbí tí Ọbásanjọ́ ò bá náwó nínú ikú Awólọ́wọ̀ ni k'Ọbásanjọ́ sì wà lórí òkè yẹ̀pẹ̀ yìí títí di ọjọ́ méje ní.
àdàbí tó bá náwó nínú n tó máa mú wà nínú n tó máa sì mú wà lórí iyẹ̀pẹ̀ ni pé kó kà ìgbà yẹn lọ́wọ́ èèyàn ṣẹ̀ṣẹ̀ máa wá mọ̀ pé kó kà dé ó lè tàn nìyẹn tí èmi dẹ̀ máa gbọ́ o kémi kò yẹ kó kà kí tó bá kà tí mi ò gbọ́ Ọbásanjọ́ is gone Elédùmarè ṣùgbọ́n ó ní májẹ̀mú o májẹ̀mú yẹn ni mo ti sọ yẹn o gbogbo èèyàn tó ti sọ pé mi ò ní bá ṣe mọ́ nínú struggle Yorùbá nation yìí gbogbo èèyàn tó ti ní ò ní bá ṣe mọ́ láti alẹ́ yìí lọ dáríjì wọ́n pé jẹ́ kó jẹ́ surprise parí ìjà yẹn nítorí Kẹ́mi Ọbásanjọ́ bá lè bọ́ kó tó dọjọ́ méje ní parí ìjà pẹ̀lú ṣebí wọ́n ní entertainer ni bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá kí wá ló dé tẹ́ fẹ́ pa entertainer kò ṣebí entertainer ni now ṣebí entertainer ni ṣebí ẹ̀yin ò ṣáà mọ̀ Sunday Ìgbòho sí God sent àwa làwa mọ̀ sí God sent àwa la mọ̀ wípé Elédùmarè ló rán Sunday Ìgbòho láti wá gba ìran Yorùbá lóko ẹrú mo máa ń sọ mo tún máa ń tún sọ ẹni tó bá wá gbà pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ bá mi kọ pé bẹ́ẹ̀ ni ẹni tó bá gbà pé bẹ́ẹ̀ ni ẹ bá mi kọ pé bẹ́ẹ̀ ni Sunday Ìgbòho kò kí ń ṣe Mósè ilẹ̀ Yorùbá ẹni tó bá gbà pé bẹ́ẹ̀ ni lọ́dọ̀ tòun náà ẹ bá mi kọ pé bẹ́ẹ̀ ni Sunday Ìgbòho kì í ṣe Mósè o Sunday Ìgbòho kì í ṣe Mósè ilẹ̀ Yorùbá o Sunday Ìgbòho dẹ̀ ní jẹ́ Mósè Sunday Ìgbòho ní jẹ́ Mósè ilẹ̀ Yorùbá lágbára Olúọ̀run lọ́lá àwọn alálẹ̀ Sunday Ìgbòho ní jẹ́ Mósè ilẹ̀ Yorùbá nítorí pé Mósè kọ́ ló kó àwọn ọmọ Ísírẹ́lì dé Mósè kọ́ ló kó àwọn ọmọ Ísírẹ́lì dé ilẹ̀ lérí o Mósè kọ́ ló kó àwọn ọmọ Ísírẹ́lì dé ilẹ̀ lérí o Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá kò kí ń ṣe Mósè ilẹ̀ Yorùbá èmi Saheed Akínwọlé Àjàní mo sọ kò dẹ̀ ní jẹ́ Mósè wa lágbára Elédùmarè kò ní jẹ́ Mósè wa lágbára Elédùmarè Sunday Ìgbòho ò ní jẹ́ Mósè kò ní jẹ́ Mósè ilẹ̀ Yorùbá lágbára Elédùmarè lọ́lá àwọn alálẹ̀ Sunday Ìgbòho ò ní jẹ́ Mósè nítorí pé Elédùmarè ló rán Sunday Ìgbòho kó wá gba àwa ọmọ Yorùbá kúrò nínú oko ẹrú if not ta ló lè dánwò gbogbo èèyàn tó ti ṣẹ̀yìn nínú agitation yìí ẹ gbàgbé ẹ dáríjì wọn ẹ pè wọn ẹ ṣe surprise call fún wọn lálẹ́ yìí ẹ send the surprise message sí wọn lórí WhatsApp àwọn tẹ́ ti block ẹ unblock wọn ẹ kàn send hi ẹ pa wọ́n lẹ́rìn ẹ dùn àwọn èèyàn nínú ẹ jẹ́ kí gbogbo wa dúnra wa nínú káwájọ gbóhùn àdúrà sókè pé Elédùmarè àdàbí tí Ọbásanjọ́ ò bá náwó nínú ikú Awólọ́wọ̀ ni kò yẹ kó Ọbásanjọ́ kó di ọjọ́ méje lórí iyẹ̀pẹ̀ lẹ́ni kábẹ̀ sí kà láti èní lọ pé Elédùmarè o àdàbí tọ́básanjọ́ ò bá ní ọwọ́ nínú ikú Awólọ́wọ̀ ni kò yẹ kí Ọbásanjọ́ kó lo ọjọ́ méje lórí iyẹ̀pẹ̀ gbogbo ń tẹ́ bá mọ̀ ní kẹ́ fi gbàdúrà mọ́ṣáláṣí ẹ lọ síbẹ̀ kẹ́ gbàdúrà bẹ́ẹ̀ tẹ́ bá lọ sí ṣọ́ọ̀ṣì ẹ gbàdúrà bẹ́ẹ̀ tẹ́ bá lọ lédì ẹ gbàdúrà bẹ́ẹ̀ tẹ́ bá Ọbásanjọ́ ti dánú bí Elédùmarè Ọbásanjọ́ ti dánú bí ọ̀wọ́n alálẹ̀ ilẹ̀ Yorùbá Ọbásanjọ́ ó ti dánú bí ọ̀wọ́n alálẹ̀ ilẹ̀ Yorùbá kò dẹ̀ sí nǹkan méjì ju pé ẹ jẹ́ ká ṣe bí mo ṣe sọ yẹn ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ májẹ̀mú tó wà ń bẹ nìyẹn májẹ̀mú gbogbo àwọn tẹ́tí wò pé èmi àtẹlẹ́yìn ò lè jọ sọ̀rọ̀ mọ́ ẹ̀kọ́ even gan tẹ́ bá fẹ́ ṣe dáadáa ṣúò yìí ni kẹ́ sẹ́ǹdì sí wọn unblock ẹ tẹ́tí sọ pé ẹ tẹ́tí block pé mi ní bẹ́ẹ̀ ṣe mọ́ unblock irú èèyàn bẹ́ẹ̀ kẹ́ wá copy líǹkì ṣúò mi kẹ́ sẹ́ǹdì ẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀ express ni kú Ọbásanjọ́ fast sharp òun náà á lè mọ̀ pé ẹntẹsẹ̀ǹdì ẹ̀ sí yẹn á lè mọ̀ pé no wonder tẹ́ni ṣe unblock mi àṣọfẹ́kẹ́mi náà parapọ̀ kí n join prayer yìí ó fẹ́ kémi náà join prayer yìí ni
kémi náà join prayer yìí pé àná bá sọjọ́ sẹ̀ àdàbí tó bá náwó nínú ikú Awólọ́wọ̀ ló máa lo ọjọ́ méje lórí yẹ̀pẹ̀ láti èní lọ. Àdàbí tó bá náwó, àdàbí tí Ọbásanjọ́ tí ò bá náwó nínú ikú Awólọ́wọ̀ lọ́básanjọ́ máa di ọjọ́ méje lórí yẹ̀pẹ̀ lénìí. Mo sọ yìí, mo dúró ná, àṣẹ.